ẹ̀yin tèmi ẹ̀yin tí Àṣeyọrí TV lọ́jọ́ tòní mo ṣáà rí ní information kan fún yín lórí sinimá tẹ́ wò yìí ìyá part 2 tí gbogbo wa ń retí gbogbo ẹ̀yin tẹ́ retí part 2 ìyá sinimá tẹ́ wò yìí láti ọwọ́ Mide Martins gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé sinimá yẹn ṣe kíni ó tough gan gbogbo wa la ṣe kíni la gbádùn part 1 ọ̀pọ̀lọpọ̀ ló wá ń bi wá pé ìgbà wo ni part 2 yìí fẹ́ jáde mo dẹ̀ ti promise yín pé anytime tí part 2 sinimá yìí bá fẹ́ jáde pé màá wá sórí channel yìí Àṣeyọrí TV láti wá gbé yín débẹ̀ déètì àti time tó máa jáde lọ́jọ́ tòní ení ní 18th of July 2026 mo ti wá mú ìròyìn ayọ̀ wá fún yín ní déètì tí sinimá yìí máa jáde sinimá tẹ́ ń wò yìí tó jẹ́ part 2 ẹ̀ tẹ́ fẹ́ wò ó máa jáde ní èní gangan on the 18th of July 2026 tí a wà yẹn Saturday tí a wà nù rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wá ń bi wá pé time wo gangan ló máa jáde ní ọjọ́ tòní ó máa jáde ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ní orí sinimá tẹ́ ń wò yìí yẹn part 2 ìyá láti ọwọ́ Mide Martins ló máa jáde sórí YouTube tí gbogbo wa máa ṣe kí ni la máa láǹfààní àti rí wò ẹ máa drop comment yín àwọn nǹkan tẹ́ rí sọ sí sinimá yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé èmi gan ò lè ṣe kí ni mi ò lè wait láti wo part 2 sinimá yìí torí pé ó lágbára dùn ẹ jẹ́ ká máa gbé fún Mide Martins nítorí pé kí ni Mide Martins ló kí irú yìí ló jẹ́ kí sinimá yìí ó ṣe kí ni ó jẹ́ kó ta lẹ́nu ó rí àti ẹ̀ débi wípé ó dàbí pé kí ni yẹn ń ṣẹlẹ̀ sí ní real life mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí Mide Martins pé ṣé nǹkan tí wọ́n ṣe inú fíìmù yìí ṣé ó ti ṣẹlẹ̀ sí wọn lójú ayé rírì ní the way tí wọ́n fi àtìgbà nígbà tá a wo behind the scene nígbà tí wọ́n ṣiṣẹ́ ìtàn ó really jẹ́ nǹkan tó yà wá lẹ́nu pé Mide Martins tún wọnú ró yẹn after this movie nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán Mide Martins tún gbé scene yẹn wọ̀ tẹ́ bá wo behind the scene ẹ mọ̀ nǹkan tí mò ń sọ so ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká máa retí ìyá part 2 ní òní ní dédé agogo 6 lórí YouTube a tún máa pàdé next video mi tó bá subscribe make sure kó subscribe sí channel yìí Àṣeyọrí TV a máa pàdé o ire o.